olówó ni o ọmọ ọlọ́lá ni o gbogbo ọmọ Badagry o ọmọ ọlọ́lá lẹ jẹ́ ọmọ olówó ni o ẹni ọlọ́lá ni o gbogbo ọmọ Badagry o ọmọ ọlọ́lá lẹ jẹ́ ojúmọ́ re ìyá mi mo sì ní Apostle mother in Israel ojúmọ́ re Deborah Ọdẹ́níran ilẹ̀ tó mọ́ yín lónìí ojúmọ́ re ọ̀nà sí ọ̀nà là ojúmọ́ re mo kí yín pé ìgbà ọdún ọjọ́ kan ni Èdùmàrè ọba mi òkè tó jẹ́ kẹrọjọ òní akúkú jẹ́ gbó ẹ ti gbó ẹ ní dàgbà ya ẹ ní dàgbà òṣì ẹ ò ní dàgbà àṣẹ ń dá mi lójú pé ìgbà ọdún ọjọ́ kan ni torí ọdọọdún ni láǹṣogún ọdọọdún ni ìrókò ń sọgbọ̀n ọdọọdún làbí ayáṣọ àádọ́ta sínú Apostle mother in Israel ìyá mi Deborah Ọdẹ́níran ìyé ìwé gbogbo mount of God pátá porogodo mo kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni ṣe bá Badagry nílé bàbá tó bí yín lọ́mọ Badagry nílé bàbá tó bí mo lẹ́yìn lọ́mọ Egun ajílé ẹ̀yìn lọ́mọ èyí ọ̀ka mo ní mo bẹ́ẹ̀gùn gbélé títí n ò gbọ́dọ̀ pé láyìn ló kọ torí láyìn ni bàbá Egun jẹ́ mo kí yín ìgbà ọdún ọjọ́ kan ni mo níran bàbá lẹ́ẹ̀gùn lóní kùtì mo láwọn ọ̀nà agbára ìran bàbá ńlá kú bàbá Egun ṣe bá wọn náà wúkú ní igbó okú tọnu ó mọ wí ẹ̀yin lọ́mọ àdàgbàjálẹ̀ amúre ẹ̀yin lọ́mọ àfikòkò mọ́lẹ̀ ẹgbẹ́ ńlé bàbá tó bí yín lọ́wọ́ mẹ́ta mọ́lẹ̀ ẹgbẹ́ Egun ló ń mọ̀dọ̀ mọ̀wé èkété èmi ní mo kàn pápá mo pẹja mo ní mo kàn pápá mo pẹja n ò mọ̀ pé rọ́tẹ̀gùn pa òtó tèmi rárá porogodo ìyá mi mo kí yín odò ìyá mi mo kí yín ìgbà ọdún ọjọ́ kan ni mo ní mo dáyé tán kí n tó lápá mo dàgbà tán kí n tó láran lẹ́yìn ọrùn ń bẹ́yìn ni ẹ̀yin lọ́mọ igi mẹ́ta ìkan ṣòwò ìkan ṣoyùn èyí tó kù ló ń ṣàlárì bàbá aṣọ mo kí yín wípé ìgbà ọdún ọjọ́ kan ni ṣe bẹ́yìn láyà bàbá mi Ọdẹ́níran ẹ̀yin láyà bàbá mi Ọdẹ́níran mo lẹ́yìn láyà bàbá mi Ọdẹ́níran ìrẹsì.